Abdulrasheed ó ní Abdulrasheed ó ní Abdulrasheed ó ní má bọ̀ wálé wá jọba má bọ̀ wálé wá jọba. Alukurani ní Ọlọ́run ní lábẹ́ sánmà láwà yìí ó ní ha ọba Abdulrasheed Olúwo èmi tí mo fi jọba ní. Abdulrasheed Adéwálé Àkànbí ọmọ Akọ́láwọlé èmi tí mo fi jọba ní. Ẹ̀yin lẹ fi èmi tí mo fi jọba Olúwo èmi tí mo fi jọba ní. Ẹ̀yin lẹ fi Olúwo jọba. Pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ọ̀rọ̀ lẹ ti sọ látàárọ̀. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ̀ máa gbọ́. Gbogbo ọ̀rọ̀ ó ní bàbá sọ látàárọ̀ tí mo gbàgbọ́. Ọlá ọ̀rọ̀ ó fi Olúwo kábíyèsí o kábíyèsí o kábíyèsí o nǹkan kò ní sẹ́mi yíjà rẹ̀ ọba dáadáa ọba tó sọ wípé Ọlọ́run Allah ló fi wọ́n jọba Allah ló fi wọ́n jọba kò sẹ́ni bọ́ọ̀dì tó fi kò lè sẹ́ni tó ju Olúwo lọ Olúwo kábíyèsí mo tún sí fìdá fílẹ̀ kẹ́sì kábíyèsí o gbogbo ọ̀rẹ́ tí sọ láti ọba Abdulrasheed ṣé mọ̀ pé ó ní ó gbé Islam nísìn kankankan ni Alukurani lèmi wá mú lọ́wọ́ yìí Ọlọ́run ní fìyàn jọba àmẹ́mi tọ́rán kí n fi jọba ní. Tẹ́ ẹ fi jọba ní. Tí ìbá jẹ́sẹ̀ yẹn kò lè dérí àyè yẹn láéláé. Bàbá gbogbo ọ̀rẹ́ tí sọ látàárọ̀ èmi ò gbélé gbọ́ gbogbo ọmọ Nàìjíríà tó ń wò mí gan wọn ò gbà á gbọ́ Olúwo kábíyèsí o wọ́n ti ẹni pé mo kì í ṣe pé mo mọ Olúwo rí o ṣùgbọ́n mo máa gbọ́ ọ̀rọ̀ wọn wọ́n ní kò sí ẹni tó fà wọn jọba wípé kò sí ọba kankan tó ju àwọn lọ ẹ̀yin wá lẹ́yìn lẹ fi Olúwo jọba bàbá èmi ò gbà yẹn gbọ́. Bẹ́ẹ̀ ni inú tí mo wá fẹ́ bí pé ṣé ẹ gbàgbọ́ kí n tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ ṣé ẹ gbàgbọ́ pé Canada ló ti wá. Mo mọ̀ pé Canada ló ti wá gbogbo Nàìjíríà ló dẹ̀ mọ̀ wípé Canada náà wá báwo lẹ ṣe mọ Olúwo. Arákùnrin kan ń bẹ nílùú Amẹ́ríkà Olúfẹ́mi Abdullahi là ń pè Olúfẹ́mi Abdullahi nílùú Amẹ́ríkà nílùú Chicago gbogbo ará Chicago tọ́jọ́ ọmọ Nàìjíríà wọ́n mọ Olúfẹ́mi Abdullahi. Wọ́n mọ Olúfẹ́mi Abdullahi. Fẹ́mi Abdullahi náà látọ̀dọ̀ mi ní iná ló ti dèrò ẹni tọ́lọ́run ṣe ní èrò Amẹ́ríkà. Àtọ̀dọ̀ yín náà ló ti lọ sí Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni ọmọ mi náà ni. Ọmọ yín ni Olúwo tẹ ẹ lẹ́jọba yẹn o lè mímọ̀ fẹ́. Ibẹ̀ náà là ń lọ ọmọkùnrin yìí wọ́n yìnbọn pa l'Amẹ́ríkà ni. Wọ́n yìnbọn pa ni. Mo ṣiṣẹ́ fún kọjá àlà ó wá ní owó tó bù háyà ó ní ilé láwọn story building tó lé ní 20 èmi náà mo fẹ́ bí fún mo súnmọ́ lára Ramat níyàwó ẹ̀ ń jẹ́. Níyàwó rẹ̀ ń jẹ́. Lọ́dún náà ìyàwó. Orí atẹ́gùn la mọ̀ wá. Bẹ́ẹ̀ ni ará Amẹ́ríkà náà máa wò wá. Mo ń gbádùn yín ọ̀gá mi ẹ̀ ń gbọ́ o. Ó wá ra tírélà 27 ó rù wá sí Nàìjíríà ó rù wá sí tírélà 27 lọ́wọ́ rò pé kí obìnrin kúkú máa wá mójútó tírélà ẹ̀ wọ́n á kó lọ Ìbàdàn ní Kwari tírélà rẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ lóbìnrin fi wá Nàìjíríà wọ́n wá ń wò ó ní kíní àwọn ọmọ ta òyìnbó l'Amẹ́ríkà yẹn pé the best car kò sí car tán bá ṣe lọ́dún yẹn ní Ògùn tó dẹ̀ jọ ọmọ Nàìjíríà tó dẹ̀ jọ ọmọ Nàìjíríà òní wọ́n á lọ yìnbọn pa. Wọ́n wá lọ yìnbọn pa. Gbà wọ́n fẹ́ kọ certificate of kìíní ẹ̀ àwọn àjọba Amẹ́ríkà èmi ni wọ́n fi certificate of death rẹ̀ ránṣẹ́ sí. Bàbá èmi náà ìbẹ̀nu certificate. Èmi ìwé ká máa sọ̀rọ̀ ẹnu ìwé ká máa fi evidence ìbẹ̀nu lé certificate of death rẹ̀. Ó wà nulẹ̀ nínú lẹ́tà wà yìí. Bẹ́ẹ̀ ni pétọ̀ wọ́n bàbá ọmọ rẹ báyìí ọ̀sálẹ̀sì ń bẹ lọ́wọ́ mi ọ̀hún ni mo wá pe àwọn tán tún mọ̀ wá náà ẹ bá sírí ẹ̀
kan bu àṣírí rẹ̀. wọ́n wá sí mọ́ṣúárì nílùú Chicago. Gbogbo ará Chicago wọ́n mọ̀ tí ń wí. Wọ́n mọ nǹkan tẹ́ ń sọ báyìí. Ọ̀rẹ́ tiẹ̀ ó wá ní Jimmy Ọbaládé tó wà ń lu Canada. Jimmy Ọbaládé ó wà ń lu Canada. ó wà ń lu Canada. Ọ̀rẹ́ Fẹ́mi Abdullahi yìí ni tí wọ́n máa ń wára wọn lọ tán máa ń ṣe. Jimmy wá níṣòro, èmi náà tọ́rọ̀ bá ti yíwọ́ èmi náà máa ń pè. Tọ́rọ̀ bá ti dàrú pátápátá ẹ̀yin náà máa pè. Èmi náà sì gbà á gẹ́gẹ́ bí àmánà, gẹ́gẹ́ bí pé wọn ò lẹ́nìkan àfọlọ́run tó dẹ̀ rán yín sí. Èyí ni a bá tó kojú tiẹ̀ náà ló náà rí fọkànbalẹ̀, ló náà rí dùnnú, ló náà ṣe. Kí wọ́n rí dùnnú gbádùn, Ọlọ́run ti fi láyà balẹ̀. Ọ̀rẹ́ Jimmy Ọbaládé ni Abdulrasheed Adéwálé Àkànbí yìí tó jẹ́ ọba ìjọba ń gbà yẹn. Kábíyèsí ẹ máa gbọ́, ẹ tó bá mọ kábíyèsí Olúwo, ẹ bá mi ṣíà prógrámù ikú kan lára. A máa rí ọ̀rọ̀ rẹ̀ sọ ni, torí ìrìn àjò rẹ̀ nílùú èbó ìrìn àjò tó le ni. A máa rí ọ̀rọ̀ rẹ̀ sọ ni. Torí ìrìn àjò láàrin ìlú òyìnbó, ìrìn àjò tó le ni. Ṣé ọmọ líle ni wọ́n ni? Ọmọ líle ni. Iṣẹ́ tí sì ń ṣe ọ̀mọ́. Sẹ́mọ̀ pé bàbá ìlú Ìlọrin la wà. Bẹ́ẹ̀ni. Ọláláwọ̀ ọba ìlú Ìlọrin ká ṣe ṣéwù bàbá. Ṣéwù. Ṣé o pé a ti sọ̀rọ̀ dáadáa bọ̀? Bẹ́ẹ̀ni. Mi ò rẹ̀ fẹ́ ká ta ẹrẹ̀. Bẹ́ẹ̀ni. Sí aṣọ Ìlọrin. Bẹ́ẹ̀ni. Sí ilé Álímì. Bẹ́ẹ̀ni. Sí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tó dá yín lójú bàbá. Àlùkùránì ní tí mo bá parọ́ mọ́ ó kù mí, ó kù Ọlọ́run. Tó bá wá jẹ́ pé ó jẹ́ òdodo ni, tó bá ní ó rí bẹ́ẹ̀, adé orí rẹ̀ Ọlọ́run ó sì. Èmi mo sọ bẹ́ẹ̀. Tó bá ní kò ní gbóṣù kan bẹ́ẹ̀ ni. Ṣebí èmi náà mọ bẹ́ẹ̀ náà fún tó fi dọ́ba. Tó bá ní tí ń wí, tó bá takò kankan pé irọ́ ni bẹ́ẹ̀. Gbogbo bí ọlọ́run àkóhùn náà wá mú Àlùkùránì pé irọ́ ni. Adé tí ń bẹ lórí Ọlọ́run ó sì. Bàbá, èmi mo sọ bẹ́ẹ̀. Tí mo gbá Àlùkùránì mú, kí mo fẹ́ parọ́ mọ́ sí. Ẹ ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ ń dárúkọ, tẹ́ ń sọ wípé ọba Igbá, ọba àwọn ọba sọ. Múra sí ọba Olúwo yìí, múra sáwọn tó kù. Tolúwo yìí ń lẹ múra sí. Kí ni Olúwo ṣe fún yín tẹ́ ẹ fi múra? Àbí. Tí mo fi múra sí ọ̀rọ̀ ẹ̀ òun ni pé àánú rẹ̀ ó ṣe mí. Àánú rẹ̀ ṣe yín. Kò lẹ́nìkan. Bàbá, kò ní èèyàn kankan láàánú rẹ̀ fi ṣe mí. Bàbá, mi ò lè sọ wípé ẹ parọ́ torí àgbàlagbà òní ẹ ti fi Quran ẹ ti fi búra. Olúwo mọ̀ léèyàn, ẹ tó wá láti Canada ẹ wá ní òléèyàn. Bẹ́ẹ̀ni. Ibi tá a fi mọ̀ pé kò lẹ́nìkan, ẹni ó bá léèyàn tó lọ fi ike wọ́ owó olówó tọ́lọ́pàá mú, ṣebẹ́ ni ó bá ní ló yẹ kó pè. Ṣebẹ́ ni tó ní ló yẹ kó lọ ké sí. Nínú ẹ̀wọ̀n sẹ́ẹ̀l ni ó ti yá fóònù àwọn ọlọ́pàá pè mí, bàbá wàhálà ṣẹlẹ̀, ṣé èèwọ̀ ẹgbàáhùn. Bàbá, ọmọ ọba ni mí, ẹ jẹ́ ká mẹ́nu kúrò níbi ọ̀rọ̀ Olúwo. Gbogbo ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká mẹ́nu kúrò níbi ọ̀rọ̀ Olúwo. Ẹ jẹ́ ká máa bá ètò tiwa, ẹ jẹ́ ká máa bá lọ àbá. Ẹ jẹ́ ká mẹ́nu kúrò níbi ọ̀rọ̀ Olúwo. Àti ilé mẹ́nu, ẹ̀yin lẹ béèrè pé báwọn mo ti mọ̀ á. Ṣáàtì ìdébi bí mo ṣe lè wá sọ fún yín pé èmi mo fi jọba, àìbọ̀rọ̀ débẹ̀. Ibi tẹ́ ń bá ṣe bí ìrìn àjò ní bó ti dáa náà nù. Ṣe bí ìtàn tí èèyàn bá ń hùwà kẹ́dà ọmọ mọ̀ pé la hawla wala quwwata illa billahi ẹni tí máa ń ṣètàn kalẹ̀ kò ní mọ̀ pé tàn lòun ṣe, ẹni tí ń kọ̀ tàn lọ́mọ̀ pé tàn lòun kọ. Bàbá, mo ní ká mẹ́nu kúrò bẹ́ẹ̀, ẹni ká mọ̀ mẹ́nu. Ní mẹ́nu kúrò. Kódà tí gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nu tá a fẹ́ sọ yìí, torí mi ò lè dáràn ìjọba. Sáà ní nǹkan tẹ́ ẹ lè fi proof ẹ̀ wípé èmi ni mo fi Olúwo
jọba èmi ni mo gbólúwò débẹ̀ evidence mi ni evidence mi ni ike tó wọ́ evidence mi ni kíní kan tó ṣe evidence mi ni ǹjọ́ alẹ́ rí. evidence ṣe bẹ́ẹ̀ nu ara ẹ̀ náà tó bá wọ ga ò ṣe bẹ́ẹ̀ mi ní ń pè tá bá sì pèèyàn pé kí ní béèrè pé kí ló kọ ilé ẹjọ́ kí ló kọ àwọn ọlọ́pàá tó mú ọ division abo ni wọ́n ti mú ẹ ṣe bẹ́ẹ̀ ó ti confined on me ó ti fọkàn tán mi bí ó ṣe bóde nínú àjàgà yẹn báwo lè ṣe wá fi wọ́n jọba bàbá náà mo fi ní ká máa rí gbẹ̀yàn báyìí tá a bá tún ṣe tọ́lọ́run bá pa ìṣòro rẹ kó tún tó ṣe ṣà yóò tún kó sí mi. ní kábíyèsí olúwo olúwo Abdulrasheed yóò tún ti kó sí mi yóò sì tún pè mí. àwọn ọ̀rẹ́ sì wọ́n ti mọ̀ pé bàbá tí máa gba gbogbo àwọn náà ní kálukú ti ya ká má mú ká má má wọn mọ́ ká má mú ká má má wọn mọ́ òun wá dòun òníra rẹ̀. pé kò tá a bá débẹ̀ ni pé ẹni kò léèyàn. kò léèyàn. ṣùgbọ́n ní Ọlọ́run lára mi. lára yín. mo sì dúró tì. gbogbo àwọn tí wọ́n ń ṣe wẹ́wẹ̀wẹ́wẹ́ níṣòro Ọlọ́run bá wa bí yẹ. wọ́n mú fún money laundry. wọ́n wálé àwọn bọ́wọ́ tó tọ́lọ́run lé ṣẹ́ sí lọ́wọ́. wọ́n ṣètò obìnrin fún obìnrin sí wọ́n gbé ó di kóòtù abẹ́lọ́n ohun ìní ní lower court wọ́n tún gbé ó di central court gbogbo tí ń sọ yìí ní wà ńlẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé obìnrin tọ́ràn lẹ́wọ̀n Lorraine ta ní jẹ́ bẹ́ẹ̀. kí lẹ pè bàbá kí lẹ pè Lorraine ta ní jẹ́ bẹ́ẹ̀. ní kọ́ńtì wo. nílùú Toronto Canada náà ní sẹ́ẹ̀. ní Toronto ní Canada. pẹ̀lú ògùn Ọlọ́run. àwọn tí àbá máa tó tí àbá òfin kéèjì ọ̀rọ̀ tó pé ojú kan náà wà ó dá yín lójú dáadáa. wọ́n wá ṣe bẹ́lọ̀n Ọlọ́run tún jẹ́ ohun ìní wọ́n á gbé lọ Central Court. Central Court ní Toronto yìí náà. adájọ́ tí ó wàá dá yányán wọ́n wá ní kí obìnrin gangan tó mú allegation yìí wá wọ́n ti sísì passport ẹ̀ already. ní kábíyèsí olúwo. gbọ́ sì ti kó gbogbo owó gbogbo ló ti rádúró owó yìí tọwọ́ obìnrin tí ń fẹ́ tí ọmọ pé wọ́n dẹ fóun ní wọ́n trap. adájọ́ wa ni wọ́n á mú final judgement kán mú obìnrin yìí wá obìnrin ní ó wá testify tó bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ní kódà 50 ọdún ṣé bẹ́ẹ̀ mọ àwọn ọmọ Nàìjíríà máa yóò mí ń bẹ lẹ́wọ̀n dì sí. èmi náà ló wá confined lé lórí tí wọ́n ń sọ fún mi obìnrin yìí bàbá ṣéwù kó má lọ ṣe kinní àwa sọ Ọlọ́run ò wọ́n lọ́ba aláforíjì foríjì mi kò fi foríjì òun náà. pé kó foríjì kó dẹ̀ foríjì Abdulrasheed yìí náà torí a rí pé kò lẹ́nìkan èsì fẹ́ fi sílẹ̀ ni mo fi dúró tán yányán lórí ọ̀rọ̀ ẹ̀. bàbá ọba ni ẹ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Olúwo. máa gbọ́ létí mẹ́nu kúrò. wọ́n mọ́bìnrin yìí wá sí court wọ́n mú òun kìsàkẹsẹ̀ rẹ̀ tán dé lọ́wọ́ tú wọ́n gbé síta ó dúró bọ́ọ̀sì kan wọ́n mọ́bìnrin ó dúró ní adájọ́ wọn ń béèrè pé sọ́ọ̀mọ́ ọkùnrin rí gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí yìí sọ́ọ̀mọ́ nígbà pé inú ilé ẹ̀ náà ní gbogbo ẹ̀ náà ló sojú ẹ̀ tótó rẹ Ọlọ́run tótó rẹ Ọlọ́run tótó rẹ Ọlọ́run tó bá rántí eléyìí kò yẹ kó gbàgbé àwa kò yẹ kó gbàgbé Ìlọrin láíláí. kò yẹ kó gbàgbé Ìlọrin láíláí. bàbá kẹ́ tó máa bọ́rọ̀ lọ wọ́n ti fobìnrin yẹn síbẹ̀ wọ́n ti fò náà síbẹ̀ ṣé ó gbàgbé Ìlọrin ni. àwọn agbọ́ nígbà tí ó wá sí wọ́n á ní adájọ́ ní kóbìnrin ó sọ̀rọ̀ bóbìnrin ti ya wèrè ni. Ọlọ́run kó foríjì mi kó sì foríjì òun náà. obìnrin ya wèrè. ní Toronto. ní Toronto. ẹ bá mi ṣe prógámù ẹ kó kan ọba ẹ kó kan Olúwo gbogbo ẹyọ ọmọ òwò ẹ wá gbọ́ ìtàn. bàbá. ọyá wèrè
wọ́n tún bí lọ́rọ̀ nǹkan fọ́ já irun ní fọ́ járí ní fọ́ já adájọ́ wa ní insane person mad lọ́wọ́ gbé wọn dùn kọ́ máa ṣe kíní kan kí bádájọ́ sí àti Abdulrasheed àti wèrè wọ́n ti léwu wọn dànù gbogbo ń tẹ́ gbà ẹ lọ kó nǹkan ẹ̀ fún. ọwọ́ adélé ṣé ẹ dákun àwọn owó òun tí wọ́n sì ọmọ pẹ́ dú fọ́lọ́n. pé ó tún wá bèrè owó padà. pé kí n bá òun ṣe kán tún káwọn fún àwọn owó tó àwọn ọlọ́pàá ti kó as evidence tó ti débi tó déhùn tọ́lọ̀ wá la okùn ẹ̀wọ̀n lọ́rùn ẹ̀. kéèsì wá wà bẹ́ẹ̀ kéréje mo wá ronú kí mo fẹ́ ṣe fún ọmọkùnrin yìí báyìí tí mo fẹ́ fi tiẹ̀ sọ́dọ̀mọlúàbí. bójú ọba tí kíní ó yẹ kójú ó tì yàn à ń kúnlẹ̀ à ń ṣàlùwàlá à ń bẹ lọ́wọ́ à ń pé kúrò à ń sọ fọ́lọ̀ kíní kan nítorí sì ń ṣe yìí èsè ń ta lè máa so à ń fẹ́ máa ṣe personalities yàn lò níwájú Ọlọ́run nìyẹn pé Ọlọ́run mo bì ọ́ fẹ́ ni ó sì ń dáhùn mo bì ọ́ ó sì ń dáhùn kéèsì ńláńlá Ọlọ́run sì ń sílẹ̀. Abdulrasheed ní tó kú obìnrin tó bá tiẹ̀ lóbìnrin lé ara rẹ̀ ó ṣe kí ni yóò balẹ̀. ìwọ̀n ń sa ìntù ìnsa ìntù ìnsa òun ò tí ìtọ́kàn ọgbọ́ ìtọ́kàn ni àfikún olóbìnrin. èmi bò lòun ti wá fẹ́ róbi èmi tí ń bẹ lọ́run fún gbogbo nǹkan èyí ò kéré ó lóbìnrin. gbà tí ètò ọ̀sẹ̀ kan sísè tí mo bá bẹ̀rẹ̀ àdúrà kó tó tọ́sẹ̀ kan sọ́sẹ̀ kejì òróbìn sọ sá ti gbà pọ̀ fẹ́ bìn ó lóun gbà. mo wá bẹ lọ́hùn ìyá kan bẹ ń bẹ tí ń ṣiṣẹ́ ní High Commission of Nigeria ní Toronto High Commission Nigeria ní ti ń ṣiṣẹ́ ọmọ rẹ̀ Hadiza Muhammad fóònù nọ́mbà rẹ̀ ń bẹ níbí mo ṣe jókòó yìí Hadiza Muhammad ọ̀fẹ́ mà yìí òun ti rí Ọlọ́run fà àlùbáríkà sí lọ́fẹ́ ìyá rẹ̀ onígbà kínní kan tó dá Ọlọ́run ṣáàjẹ́ ń bọ́ ma sọ̀rọ̀ ó sì pè mí pẹ̀lú ọmọ kínní kan mo ní ọmọ mi ní eléyìí o mo fẹ́ kọ́ fẹ́ o sì ní regret o sì ní ṣègbà ìṣiṣẹ́ o wọ́n sá tù síwájú Ọlọ́run ṣàánú ìyá tó ti mọ̀ ọ́ nílùú pọ̀ mọ́ àwọn ní ọ̀wá fẹ́ ilé ọ yarí ṣùgbọ́n Ọlọ́run kó sínú ó padà gbà ọmọ yìí ọmọ àárẹ̀wá ni àkọ́kọ́ tí ọkọ máa fẹ́ bá wọn tan nílẹ̀ àárẹ̀wá pẹ̀lú obìnrin nìyẹn ọmọ yìí wá lóyún fún ó wá bí ọmọ méjì ọkùnrin sì làwọn méjèèjì pẹ̀lú ògo Ọlọ́run àkọ́bí Abdulfatai lásán Abdulfatai lásán àkọ́bí tí Hadiza yìí tó bí ẹlẹ́ẹ̀kejì Zainul Auliyai lọ́mọ ẹlẹ́ẹ̀kejì kí ni ìtumọ̀ Abdulfatai àkọ́kọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ yìí tó bí Ọlọ́run jó sílẹ̀kùn àti jẹ àti mu láàlí kí gbèsè ayé ẹ̀ kò ní bí ti ń kó síṣòro kan mo lónìí ogun ọlọ́pàá ogun ẹ̀wọ̀n kankan Abdulfatai àfisọ̀yún Ọlọ́run wá gbàdúrà náà tá a ti ń fọkàn balẹ̀ ó tún bí kejì àwa sọ ní Zainul Auliyai zain lòun máa ń pè ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run wọlá àwọn ẹni rẹ̀ ó fọmọ yìí ṣọ̀ṣọ́ fún oní Zainul Auliyai táwa fi sọ bẹ́ẹ̀ Ọlọ́run wọlá àwa tí a kò ti dọmọ méjì lẹ́yìn yìí iṣẹ́ òun ti rí sẹ́mi alhamdulilayi máa lọ bí iṣẹ́ ìlú kan ni ọmọ lọ láì yẹn ó tún lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó wá send invitation letter sí mi
wọ́n send invitation letter sí yín. pẹ̀lú ògo Ọlọ́run. That was 2010. Sẹ́ni tí mo ti mọ̀ tó send invitation letter sí mi 2010 ṣebí 2016 lọ́jọba. Ṣé o pé ó ti dán mọ́. Nígbà tí mo ti wá ṣe àìsùn yìí ti pọ̀ jù mọ́ pé nígbà Ọlọ́run tiẹ̀ ti ń bá mi gbàdúrà èmi náà wá ní kí n lọ South Africa Johannesburg kí n lọ sinmi. Torí àìsùn yẹn ká tó tún sinmi bì kan yóò tún ti wọ wàhálà mi. Mo wá lọ sí South Africa 2009. Lẹ lọ sí South Africa. Johannesburg tí mo débẹ̀ kí n lè tètè sáàmà bọ̀ wálé ṣé ìlú èbó láti máa hàn tú láàmà ṣe kí nìkan. Bàbá ṣé o kí ló ń ṣẹlẹ̀ gangan tẹ̀tí ẹ̀rí nǹkan tẹ bá ń bọ̀ kí nìkan ó fi $100 ránṣẹ́ sí mi nígbà tí mo wà lẹ́ ìwé receipt yẹn ń bẹ lọ́wọ́ mi. $100. 100. Tí n bá mọ̀ rí tí n bá jẹ́ igi lẹ́yìn ọgbà rẹ̀ kí ni mo tún kú ní Nàìjíríà kí ló tún lépa mi lọ bí tí mo tún wà sí tó ẹ̀pà burú ni mo jẹ́ fún. Gbogbo dọ́kúmẹ̀ntì yẹn ń bẹ nísìn tẹ́ẹ̀rọ ọkọ̀ ẹ̀gbàgàdàgbàdà Prince Adéwálé Àkànbí. Èmi fẹ́ mú bẹ́ẹ̀ sì fi jọ ọba ní o. àti wá ń débi ibẹ̀ títí lọ. Èèyàn tó tún wá rí báyẹn tí mo wá tún padà dé Nàìjíríà tó tún lóun lọ bí iṣẹ́ tún lóun ṣe kíní kan ń gbòóyá o sáà tí time tó kọ invitation yẹn kémi náà múra kí n wá bí ń ṣe wá àwọn ọmọ wọ̀nyí kí n lọ kí wọn kí n lọ ṣe gbogbo ẹ̀. Ní obìnrin rẹ̀ bá tún pè mí ó lóun lọ bìkan ni o òun fẹ́ sáré travel òun ò rí mọ́ o òun ò rí mọ́ níbo Abdulrasheed wá lọ tí ò tún sọ fún mi. Nígbà tí ó ṣe mo mẹ́bàá kí fóònù mọ́lẹ̀ gbọ̀ngàn fóònù ò lọ mọ́. Ọ̀sẹ̀ kan àríbá sọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì àríbá sọ̀rọ̀ ọ̀sẹ̀ mẹ́ta àríbá sọ̀rọ̀ ọ̀sẹ̀ sọ̀rọ̀ pé ń lọ Canada ní ọkàn ọ̀rọ̀ ọ́fíìsà yẹn àbí invitation ká tún gbé yẹn tì ná kákọ́ ṣàwárí tiẹ̀ gẹ́gẹ́ bí ètò yín kan ṣàwárí ẹ̀bùn rárá ètò yín nù. Torí náà nígbà tí ó yá o mo bá tó rí kọ́ọ̀lù rẹ̀ o lọ́ba tó ti lọ wọ́ gàù nílùú Amẹ́ríkà. Ní Amẹ́ríkà. Ẹ̀ǹtà tó wà ní Canada. Wọ́n láwọn ti ríṣẹ́. Ìyẹn ló ti ń ṣiṣẹ́ lọ́ba tó ṣe lọ́ba tó ní wọ́n ti mú ẹ̀wọ̀n lòun tún wà o. By road ló lọ sí Amẹ́ríkà bóyá ó tún naṣẹ́ kan lọ ni. Inde border làwọn gbé kinní tom printing tẹ́ ṣe tom printing kankan ọ̀tọ̀ ní páálí tó gbé dání ọ̀nà sí wọn kán tó stamp ẹ̀ kó tó wọlé wọn ló ṣe fingerprinting yóò ṣe fingerprinting báyìí fọ́tò rẹ̀ ló wà lórí Ṣẹ́gun Adéwálé adé ò ní gbàgbé òun sì ń jẹ́ Prince Adéwálé Abdulrasheed Àkànbí ó wá ṣe orí olórí àwọn wá mú ṣe mọ̀ pé bàbá ńlá wàhálà mìínú fraud of name náà fi mú àṣé ó ti wọlú yẹn rí tẹ́lẹ̀ tó ti lu bàgé tó fi sákò kó tó wá sí Canada bí ti ń ṣe báyìí gbogbo crime yẹn kìíní yẹn gbé jáde ni. Bí ọwọ́ tẹ̀ wọ ọmọkùnrin lónìí. Ibi tó tún wà bí tá a tún kò sí à ń bẹ lọ́hùn nìyẹn mo sì rí i pé ọmọkùnrin yìí ọ̀lẹ nìkan tó bá léèyàn ni tó lè máa gbà á lẹ̀ ń ru ọjọ́ ìṣòro báyìí oníkan ẹ̀mí o títí Ọlọ́run ti ṣe é tá a tún kò síbẹ̀ lọ́hùn tá a tún ṣègbè láti ọdún kan lọ́ba tún Ọlọ́run bá jù ú lẹ̀ gàmbòrò Ọlọ́run tún jù ú lẹ̀ làwọn adájọ́ ọ̀hún tún dáyọ pé ṣe bí ó commit crime ní America nǹkan but now ṣe bí kí ní Canada ni ó wà lọ́dẹ̀ wọ́n wá recommend the government Canada to charge him fún kíní mi wọ́n wá refer kíní bóun ti bọ́ síbi ìbọ́lọ̀ ti bá a pa
bọ́lá tó ṣe yọ. bọ́lá ṣe yọ ni tó jẹ́ ń dúró tì inú pé kò lẹ́nìkan mo wá dúró tì tán pátápátá láì ṣe jàǹbá láì ṣẹ̀tàn pẹ̀lú ẹ̀ kì í sì sọ̀rọ̀ owó lélẹ́yìí torí kò lówó lọ́wọ́. tó wọ́ọ̀kẹ́ ò lówó lọ́wọ́. kò ló gbogbo ẹ̀ ń bọ́ sí kinní ni gbogbo ọjọ́ Ọlọ́run bá lọ fẹ́ gbá nǹkan mú ibọ́ sí wàhálà yìí náà ni wàhálà tí ó wà bá yọkọjá gbogbo tó bá lóun wọ ìyẹn lè fi wá tún bẹ lọ́hùn pé mo wá mọ́nítọ̀ ẹ̀ máa pè láàárọ̀ tó bá tó ọjọ́ kejì máa tún pè é bọ́wájú àwọn àjọ ń sábà ẹ̀ bí ìgbà téèyàn mọ́nítọ̀ yàn má tún kó sí wàhálà míì mọ́ ò máa ṣiṣẹ́ jẹ́jẹ́ o ti lóbìn ní máa po obìn rẹ̀ ní máa ṣe kinní kan lọ́wọ́ rí ìtún wá kí n ń bọ̀ wá ìtún máa bí obìn bó lọ́kọ rẹ̀ ń ṣe àlọ́wọ́ wà lé bó lọ́kọ rẹ̀ ń ṣe ó lọ bí iṣẹ́ bó lọ́kọ rẹ̀ ń ṣe. eléyìí làwa ń jọ ń ṣe ìgbà tó wá yá ìlú Ìwó gangan èmi máa ń lọ sílùú yẹn níwò Ìwó olódò ọba ọmọ Atẹni Dọlá. àwọn leagues of imam tó bá ti di Ramadan bọ̀ báyìí wọ́n máa ń ṣe special lecture àwọn tó wá jẹ́ Ìwó níbí wọ́n máa ń pè mí lọ táàjọ máa ń lọ bẹ̀ ibẹ̀ máa ń dùn gan torí pé wọ́n máa ṣe wáàsí wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo bá ti ṣe nu ààwẹ̀ wọ́n máa ṣe gbogbo imam láti gbogbo ìlú Ọ̀ṣun náà máa ń wá síbẹ̀ èmi náà máa ń lọ nígbà míì kábíyèsí tàná ń bẹ tá a ṣe tán á wà fún ákí kábíyèsí kálukú máa lọ sílùú ẹ̀ gbà tó wáyà mo á gbọ́ pé kábíyèsí ó ti wàjà bàbá yìí Christian ni àmọ́ ó gba mùsùlùmí láyè kò ó tún ṣe sáà àgbọ́ nǹkan kan mọ́ pé báyà wọ́n jọba mi àgbọ́ mọ́ rárá nígbà tí ó tó ọdún kẹta ọmọ kan tó dáwọn ọmọ àwọn èèyàn ńláńlá káàkiri ọ̀dọ̀ mi ń bí náà máa ń gbé tán bá wá léèwé tán wá Kwara State Polytechnic tán wá yunifásitì gbogbo àwọn ọmọ Ọlọ́run báwọn ti dèèyàn ẹni tó ti di medical doctor ẹni tó wọ́n máa ń fọkàn balẹ̀ ṣéwù yìí ẹ máa bọ̀ so ọmọ kan wá ń bẹ Kàdíjà là ń pè Kausara ọ̀rẹ́ ọmọ mi ni wọ́n wá mú un ní College of Legal Studies ní Adéwọlé ọ̀dọ̀ mi ń bí ní wọ́n ń gbé wọ́n wá jọ lọ school pẹ̀lú ọmọ mi ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ wáyà ọ̀rọ̀ lọ́balọ́ba nìyẹn o tẹ́lẹ̀ bá ṣe èmi ò mọ̀ wá bá wọn sọ̀rọ̀ tá a bá jọ wà nílé níjọ́ tí wọ́n bá lọ school ìwọ ẹ̀yin Ìwó èé ṣe tẹ́ ẹ̀ tí ìjọba mi ó ní wọ́n ń fa wàhálà ni Ọlọ́run bá wọn yanjú ẹ̀ o tó bá tún ṣe ṣàẹ̀mí mi ó tún lọ bẹ́ẹ̀ gbà tó di bí ọdún kan tán wá ní ọlídé tọmọ ìyá fẹ́ máa lọlé mo tún wá ọ̀ ń lọ wo Ọlọ́run jò rábọ̀ tó dáa mú wá o kan ti jọba o tó tiẹ̀ wá kí ni ìjà o gan ni wọ́n ń jà ọmọ yìí ló wá lànà fún mi. Báwo ló sì lànà fún yín? Ọ̀nà tó là ní pé ó ní ilé kan ni ọba kàn ibẹ̀ ni wọ́n tí mú ọmọ oyè nígbà àwọn òṣèré ọmọ oyè mú kalẹ̀ àwọn míì ti fẹ́ gba ojúṣe ilé yẹn ǹjẹ́ ilé wo ni ó ní royal family Báàṣẹ nílùú Ìwó báwọn lọ bá kàn. Ẹ̀yin Ìwó ṣe ní Báàṣẹ níwò. mo ní ó wá sọ yẹn fún mi mo wá wò pé ok ẹ bá lé dáadáa o wọn kúnlẹ̀ ó lọ ń tiẹ̀ mo wá pe Abdulrasheed yìí kan náà Abdulrasheed yìí
èmi mo wá tó kí fóònù mọ́lẹ̀ Abdulrasheed ni gbogbo látijọ́ tèmi rẹ̀ tẹ ti ń sọ̀rọ̀ ṣe sáà ní ṣé bọ́mọ wo ni o pe ra rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni so gbọ́ pé kábíyèsí ìlú yín wàjà ó lóun ò gbọ́ tí mo bá parọ́ kí Ọlọ́run gbogbo tó bá tọ́ sí ní ọ̀dà ni kó ṣe fún mi